mọ́ mi kan bàbá kò sẹ́ni tó bá ọkọ̀ mi jẹ́ ẹni sùúrù. èmi ló balẹ̀ ẹni tó bá kẹ́lẹ́ àkókò sọ bẹ́ẹ̀. orí ilẹ̀ mi lẹ́wà o. òṣìkà lánàá. bàbá ara à ń ṣépè lórí ètò bàbá ẹni sùúrù ẹ̀ṣẹ̀ ni. madam ẹ̀rọ wa létí orúkọ yín. orúkọ mi ni Evangelist Taiwo Ajéyọmí. Evangelist Taiwo Ajéyọmí. láti bo. láti Busha. láti Busha bo. Busha Odinyi Road. níbo àwọn èèyàn ń gbọ́ wa báyìí. Busha Odinyi Road. nílùú wo. nílùú Ìyìn. nílùú Ìyìn. bẹ́ẹ̀ni. ní Busha. bẹ́ẹ̀ni. ọ̀dà kí lẹ kẹ̀sùn ta lẹ mú wá. mo mú ẹ̀sùn Tọ́pẹ́ Afẹ́wá. kí lẹ ló ṣẹlẹ̀ kíákíá. mo ní mo ra ilẹ̀ 2 plots lọ́wọ́ ẹ̀. ìgbà tó yá èèyàn kan gba ẹyọ kan níbẹ̀. wọ́n ní wọ́n máa sún mi sísàlẹ̀. wọ́n dẹ̀ sún mi sísàlẹ̀. so mo tiẹ̀ bíi 3 weeks ago báyìí ni mo lọ wo bẹ̀ mo wá rí i pé wọ́n ti mọ foundation síbẹ̀. wọ́n ti mọ blọọkù tó fi ṣe fẹ́ǹsì sí ìkan lára ilẹ̀ yẹn. síbi tí wọ́n ní wọ́n fẹ́ sún yín sí. bẹ́ẹ̀ ni torí mo ti kọ́. méjì tẹ kọ́ra tẹ́lẹ̀ ẹ̀kọ́ kí ló ṣẹlẹ̀ sí. èèyàn kan ti gba ẹyọ kan bẹ́ẹ̀. ta ló gbà á. mi ò mọ orúkọ ẹ̀ àwọn tó ń talẹ̀ yẹn fún wa náà mọ orúkọ ẹ̀. ṣé nígbà tí wọ́n gbà yẹn lọ́wọ́ yín ṣé ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀. kò tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ẹ̀gbọ́n. ìgbésẹ̀ wo lẹ gbé. ìmídélé mo pe ẹni tí mo ra ilẹ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo wa dẹ̀ pàdé ń bẹ̀. ìgbà tá a dẹ̀ pàdé ń bẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ wá ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ Òjó ó wá ní pé kán sún mi sísàlẹ̀ kán fi wọn 50-50 nǹkan tó sọ ń gbà yẹn nìyẹn wọ́n dẹ̀ sún mi sísàlẹ̀ lóòótọ́ later ní nǹkan bíi September mo lọ ṣe foundation sí orí ìkan ẹ̀ torí ìkejì yẹn mo fẹ́ dìídì ta náà tẹ́lẹ̀ ni ìgbà tí mo wá lọ bẹ̀ níbi 3 weeks ago ó ti ń lọ bí oṣù kan náà báyìí tí mo lọ bẹ̀ mo wá rí tó ti mọ blọọkù tó fi ṣe fẹ́ǹsì sí ẹyọ kan tó kù. ta ló mọ fẹ́ǹsì sí. ṣífù ló mọ fẹ́ǹsì sí. ṣìfò oníkòkó náà ló mọ fẹ́ǹsì sí torí mi ò sí mẹ́gbà tán mọ́ bẹ́ẹ̀ ṣìfò oníkòkó náà ló mọ fẹ́ǹsì sí. ọ̀dà ṣìfò oníkòkó àwọn náà ti wà níjókòó bàbá ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe olóòtú. ẹ bá a dákọ yín fún gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ọmọ ìpínlẹ̀ Èkìtì tí wọ́n gbọ́ wa báyìí. orúkọ mi pè ní Chief Akínọlá Fọlọ́runṣọ́. ẹ bá a gbọ́n sókè. orúkọ mi náà ń pè ní Chief Akínọlá Fọlọ́runṣọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí sí Chief Oníkòkó torí pé ó jẹ́ mọ́ṣẹ́ tí mò ń ṣe. Chief Oníkòkó lórí afẹ́fẹ́. bóun lẹ ti rọrọ yìí sí apè yín jẹjọ pé kẹyọjú sí wa kódà kó tó dùn ní ẹ ti kọ́ yọjú sí wa láàrin ọ̀sẹ̀ ó túmọ̀ sí pé àgbàlagbà tí kì í fẹ́ káwùjọ bàjẹ́ ni. ẹ ṣe olóòtú ọjà fún mi. ẹ ti rọrọ yìí sí nígbà tẹ ẹ gbọ́ ètò yẹn ṣé lílẹ̀ ti gbọ́ àbí wọ́n pè yín pé wọ́n darúkọ yín lórí ètò. òmùọ̀ràn tí mo ṣe ń tráfù òmùọ̀ràn ní wàǹgbà tán pè mí pé wọ́n darúkọ mi lórí ètò mo lè mi kẹ́. kí ni wọ́n lè ṣe. wọn náà obìnrin tó jókòó sẹ́gbẹ̀dọ̀ mi ó ní mo gba alẹ́ o ó kọ́ sọ pé ìgbà tí mo gbọ́ ètò ìtàn pápátá kó mo padà rí live. torí mo fi hàn yín. bẹ́ẹ̀ni gbogbo ohun tá à ń ṣe la máa ń kálẹ̀. ẹ ṣe àtọ́pẹ́ ti fún mi wọn yóò mi tún sẹ́ǹdẹ̀ sí mi ètò yìí ó fẹ́ẹ́ dá Amẹ́ríkà I tell you this. àdúgbò yes so mo á lé mi oníṣẹ́kíṣẹ́ mi náà sọ̀rọ̀ mo lé bàdá mi náà ni mo ti lọ síbẹ̀ so ó kọ́ ní ìjàdù ló pe ibẹ̀ yẹ olóòtú èmi obìnrin ò ní kankan ṣe ní ìjàdù tẹ bá gbé ọ̀kadà tẹ bá fẹ́ lọ síbẹ̀ kẹ́kẹ́ ṣe investigation kẹ́ mọ́ bá sí mi mo sọ̀sọ̀ fún yín o ṣẹ́gẹ́ tí ń sìn ìmọ̀lá náà ń pè bẹ́ẹ̀. ìmọ̀lá bẹ́ẹ̀ ni ìmọ̀lá lè mímọ̀ sí mi o èmi ò morúkọ mi tó tún jẹ́ o olórúkọ mi tó tún jẹ́ o bẹ̀tì ìmọ̀lá lè mímọ̀ sí ṣe pé ẹ̀yìn òtún báyìí ẹ̀ lè lọ ṣe investigation so tí yẹn bá dẹ̀ra lẹ̀ náà yẹ kó mo bí tó bá àti ti ṣàwọn kan kó ra lẹ̀ sí. so lóòótọ́ olóòtú Tọ́pẹ́ tara farẹ̀ fún arábìnrin ìyẹn Tọ́pẹ́ afẹ́ 2 plot of land after arábìnrin yìí Tọ́pẹ́ talẹ̀ 2 plot fún mi. fáyìn náà. bẹ́ẹ̀ ni mo sọ fún mi kì í sórí ilẹ̀ tiẹ̀ o 2 plot ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ara ló wà. ajá fún mi so obìnrin wa ṣe fẹ́ǹsì tiẹ̀ ó dẹ̀ gbé 4 corner tiẹ̀ ṣé mo pé the next person ìdílé àjọ yẹn ní ṣe 4 corner tèmi sí sẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ilẹ̀ ń ṣùwọ̀n bẹ́ẹ̀ o kì í ṣe búrẹ́dì o ẹ̀ ti máa wá àdìkẹ́ lọ́wọ́ gbogbo nǹkan tó gbẹ́ síbẹ̀ so this year mo kàn dé site because ìṣẹ̀lẹ̀ mi close to mọ́jú so mo máa ń lọ sí site lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti mọ̀ kọ́ tó ń ṣẹlẹ̀ mo ti rí wọ́n ti ṣiṣẹ́ sórí the first plot tó gbìyànjú tán wọ̀n fún arábìnrin kò kàn mí mímẹ́ tó ṣiṣẹ́ bí àwọn òun ló gbẹ́ fẹ́ǹsì nípa gbẹ́ fẹ́ǹsì náà láti àṣìṣẹ́ lórí ẹ̀ náà ló ṣe o bẹ́ẹ̀ fi ṣe mi ò mọ̀ so ṣẹ́ nígbà tán wọ́n rẹ fún mi lótú mo fún ilẹ̀ tèmi mo fún àbúrò mi kó máa fi dáko ẹ̀gẹ́ wọn àbẹ́ báyọ̀
mi ò tí fọwọ́ kàn yes ètò wọn bẹ báyìí so mo wá rí i pé àbúrò mi wá pè mí pé wọ́n ti fọwọ́ kàn mí o ta ló lè jẹ́ tó máa wọ́ fọwọ́ kàn mí kí ló dé ìgbà tí mo rí wẹ́ mo rí i pé mo ti shift fọkànnà yẹn by 40 feet olóòtú wọ́n ti fi kún arábìnrin ti fi kúnlẹ̀ tiẹ̀. ìwọ̀n ẹsẹ̀ bí ogójì. wọ́n ti fún kúnlẹ̀ tiẹ̀ mi èmi this is my 25 years tí mo ti bá ara rẹ̀ lọ bá ìlú èmi lóko ọlọ́run tó gbọ́ ọlọ́run dá mi ò burúkọ ara mi jẹ́rí so mo wá ní à kí ló máa kọ́ ọ̀sẹ̀ tí arábìnrin fi wó fọkànnà mi ṣẹ́gẹ́tẹ̀ ń sìn olóòtú mi lè kúrọ́ fún ojú ẹsẹ̀ èmi náà wó fọkànnà tiẹ̀. ẹ bá gbóhùn sókè. ojú ẹsẹ̀ lè wó fọkànnà tiẹ̀. torí ọ̀gá wa ti gbọ́ báwọn pé ó dẹ̀ fẹ́ gbóhùn sókè dáadáa. ojú ẹsẹ̀ lè wó fọkànnà tiẹ̀ ṣẹ́gẹ́tẹ̀ ń sìn mo wá pe àwọn tí mo ralẹ̀ fún ọjọ́ tí mo wọ́ fọkànnà yẹn ìjà kí ni kàfé ṣẹlẹ̀ lóko. ọjọ́ tẹ kọ́ ṣe kí ni. tí mo wọ́ fọkànnà yẹn. tẹ fọ́ fọkànnà yẹn. yes báyọ̀ ló pè wọ́n àmì lọ́nà o. àwọn wo lẹ ní ẹni wò pé. òkè tọ́pẹ́ wọ́n pọ̀ wá so wọ́n wá ní máa tú ẹ̀tú wọn èmi ò kúrò níbi tí mo wà ń tèmi o. táwọn ló talẹ̀ fún yín. tọ́pẹ́ ló talẹ̀ mo sọ fún yín mo ní tọ́pẹ́ ló talẹ̀ fún arábìnrin two plots tẹ́ bá wọn lẹ tèmi ilẹ̀ kìí ṣe búrẹ́dì tẹ́ bá gbé tèpù sí báyìí ilẹ̀ tèmi ò pé is by 100 ní tèmi máa pé because after ẹ̀ ọ̀dọ̀ ló máa kù ìgbà táwọn ènìyàn fẹ́ ṣiṣẹ́ lórí ilẹ̀ one plot ló ń ṣiṣẹ́ lórí ẹ̀ yìí kò rí bí gíráfù tó dá iwájú lóní ló gbé sí ló já sí mo sọ fún báyìí so mi ò ló kàn mí ẹni sùúrù so after mi ọ̀nà ló kù olóòtú ṣàbẹ̀wò pé tá a bá sọ pé kí n ti máa ní kí ẹ̀sítẹ́ kí ilẹ̀ gẹ̀ẹ́ni gbé 120 gan kí tèmi gan 120 mo ti fẹ́ wọ ọ̀nà lọ nìyẹn tó bá dà lọ́dọ̀ ọjọ́ iwájú gbogbo àdúgbò lè gbógun tì mí kan ní ojú ọ̀nà mọ́kọ́lé sí tí mo bá yàn lẹ̀ sí mo bá yàn rà ni mo wá pe àwọn tó nílẹ̀ ẹ máa bọ̀ ẹyẹ ló ń tọ́ ilẹ̀ o ẹ wá ṣiṣẹ́ lórí ilẹ̀ yín o. àwọn wo. àwọn tí mo bá ra ilẹ̀ wọn ò sí bí ìyá from ẹgbẹ́ mo bá ra. ilé ìsọ ni pé plot méjì tí ẹ̀yin rà lọ́wọ́ Tọ́pẹ́ Afẹ́. bẹ́ẹ̀ sà. ẹ̀yin náà ti tà fẹ́ lòmíì. mo ti tà fẹ́ lòmíì. ẹ máa bọ̀. àwọn yẹn lẹ wá ń pè kí wọ́n wá develop ilẹ̀ wọn. ẹ wá ṣiṣẹ́ develop ilẹ̀ yín o. nígbà yẹn plot méjì ti madam Shiwa. ó wà. ọ̀dà mọ̀ gbọ́ yín. so ẹ wá ṣe lórí ilẹ̀ yín o. ilẹ̀ náà fẹ́ kọ́nà sí fún kìí fọ́kànnà ṣe ilẹ̀ kìí fọ́kànnà náà fi gba ilẹ̀ o iṣẹ́ ní ká ṣe o. wọ́n dẹ̀ wá lóòótọ́ olóòtú wọ́n ṣe foundation sí kan wọ́n ṣe ṣọ́ọ̀bù wọ́n gbé foundation kan wọ́n ti ṣe wọ́n jà bland yẹn so máa òkè la ṣe ẹjẹ́ ibi tí a ti ń sọ wàhálà sí ẹjẹ́ dàmákẹ́tì tèmi pẹ̀lú obìnrin o dẹ̀ ṣe fence 3 courses wọ́n ṣe ọ́fíìsì báyìí because mo sọ pé at the end of the day after ojú ọ̀nà tí mo sọ yẹ ọ̀gbun ló kù nínú kòtò ní ẹ̀bẹ̀ kan sí mo make sure pé mi ò ṣe dé ìsàlẹ̀ torí pé ojú ọ̀nà wà very very important àṣàlẹ̀ gbé títí sójú mi so mo ṣe bí mo ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn o bí mo ṣe wá ń gbọ́ lórí òtò pé èyí ṣe fi àtọ́lá èmi kẹ̀ mi ò gbalẹ̀ lọ́rábìnrin. ẹ sọ̀rọ̀ sókè. mi ò gbalẹ̀ lọ́rábìnrin yìí ta ló kọ́kọ́ gbalẹ̀ tán tà fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣe wádìí yẹ ó lóun mẹ́ni ọ̀hún ṣe àgbẹ̀ òfin Èkìtì state gan ẹnìkan sà olótú. mo mọ̀ mi mọ orúkọ ẹ̀. kò lè talẹ̀ ẹnìkan olótú kò lè talẹ̀ kan fẹ́yìn méjì it's a criminal offence I can stand with you that yes the same person so bẹ̀tẹ̀ ọ̀tá ò talẹ̀ fa kò talẹ̀ tiẹ̀ fẹ́ mi o ẹ máa gbọ́ mi o ṣùgbọ́n kó wá sórí ilẹ̀ tèmi olótú mo ní mi ò gbà it's not possible dòótọ́ náà pè mí mo tèmi ò gbà mo dẹ̀ pa àwọn tó tẹ̀lẹ̀ ẹ wá ṣe fẹ́ǹsì 2 plots ẹ wá ṣe fẹ́ǹsì yín o gẹ́gẹ́ sẹ́ arábìnrin náà padà sọ á lè mẹ́ni tó talẹ̀ fóun ẹni tó gba 1 plot tiẹ̀ ṣùgbọ́n òótọ́ kan wọ́n bẹ̀rẹ̀ lóṣù tẹ̀kúrẹ́ afẹ́fẹ́ la wáyé ṣe ẹlẹ́jọ́ ń gbà mí tó bá ti wà nílé ẹjọ́ tí fámìlì méjì bá ti ń jà sórí ilẹ̀ ṣoṣe báyìí tí ẹjọ́ bá dẹ̀ wà nílé ẹjọ́ ìwọ̀n lè sọ lórí afẹ́fẹ́ mọ́ tí ó ń sìn èmi lè sọ nípa ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó dá mi lójú olóòtú ni pé there is controversial issues over that land in between àwọn afẹ́ àti àwọn bàbá kan aládìgbòǹgbò ìmọ̀lá àmì sáwọn wọn sí. ní agbègbè yẹn náà nílẹ̀ yẹn náà ní mọ̀lá yẹn ní mọ̀lá yẹn. ọ̀dà bàbá kí a mọ́ gba ara wa lákòókò bàbá wọ́n lè wà ńbẹ̀ níjọ́ tí màdámù lọ pé Tọ́pẹ́ Afẹ́ lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ yẹn tí Tọ́pẹ́ Afẹ́ àtàwọn èèyàn rẹ̀ fẹ́ fún màdámù lọ́wọ́ ọ̀sàlẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé lórí ilẹ̀ ẹ̀ tiyín wọ́n lè wà ńbẹ̀ lọ́jọ́ yẹn wọ́n lè gbà fún wọn bẹ́ẹ̀. olóòtú tí èèyàn bá wà lóko tí èèyàn dẹ̀ pọ̀ the only thing olóyìnbó sọ pé you fight and die fight no more you fight and run fight again so tí n bá jẹ́ kán lù mí lóko in fact wọ́n tẹ̀ ń gbó mi wọ́n gbá àwọn mìíràn kan lápá wọ́n wá rí pé ọ̀rọ̀ kì í ṣorí ìgbógbó kì í ṣàdá
ẹgẹ́ tí ń sin sífù máa ta lọ́rọ́ ilẹ̀ mo dẹ̀ mẹ́ni tó talẹ̀ fún mi olóòtú mo competition nígbà yẹn mi ò mẹ́ni tó ná ọmọ mi gangan. torí wọ́n ní ẹgbà pé tọ̀ tẹ́bá lè fẹ́ jà olóòtú mi ò gbà. ẹ jọ sà. ẹ máa gbọ́ ẹ ní sùn madam olóòtú àti rojọ́ gbogbo ifá ti wà kí n tó mo sọ fún yín tẹ́gẹ́ tí ń sin mo wá bí máa sọ pé mo tọ́ yẹ báyìí kọ́ dé mo dà dákẹ́ gbàtí mo ti pé ó ti gbé ọmọ mi tọwọ́ ìtúwú tẹ́gẹ́ tí ń sin mo ẹja máa lọ ẹ̀yin boys mo wá lọ gbé ìgbésẹ̀ olóòtú mo lọ sọ́dọ̀ commissioner of police lọ́ọ̀yà mi ó bá mi kọ lẹ́tà sẹ́gẹ́sẹ̀ pé ibi tí mo dẹ̀ ń lọ ni pé èyí kan ò lè talẹ̀ fún èyí méjì mo fẹ́ kí so afa mo dá case padà sí area command wọn pe tọ́pẹ́ wá àwọn èèyàn àgbààgbà tí mo mọ̀ tó jẹ́ pé àwọn tọ́pẹ́ ò ní ìsinmi ọmọ ló jẹ́ sí mi tó yẹ sí mo tún láwọn tó jẹ́ ọmọ sí mi tí wọ́n sátà lé mi ṣífù tí bá rẹ̀ sí tọ́pẹ́ èmi là lọ bẹ́ẹ̀lì ẹ̀ wọ́n á ní kí ni ká ṣe ọ̀kan nínú ọ̀gbẹ́ ẹ̀ àwa wà ní ṣọ́ọ̀bù rẹ̀ ó pè mí òní lárúkọ lórí afẹ́fẹ́ ó wá sọ fún mi pé tọ́pẹ́ náà wà bẹ̀ tọ́pẹ́ náà ọ̀gá ẹ jẹ́ ká parí ikọ́ ìsìn pé òun á lọ fún obìnrin yẹn ní ibòmíì. ó sọ bẹ́ẹ̀. ní àárín tí ẹnì yẹn ó wà láyé ń sìn tó yẹ ń sìn so tó bá rí bẹ́ẹ̀ ẹ má jẹun lọ sáà ọlọ́pàá mọ́ ẹ jẹ́ àparí ẹ̀sìn tó wà táwọ́ tó wà mo wá pẹ̀ ní ìlú jẹ́ kí n pe àwọn ènìyàn mi ò mọ̀ pọ̀lọ̀ máa wáyé olóòní o olú jẹ́ kí n pe àwọn tó nílẹ̀ ẹ wá ṣe fẹ́ǹsì ẹ wá ṣiṣẹ́ lórí ilẹ̀ yín wọ́n ṣe foundation wọ́n dẹ̀ ṣe fẹ́ǹsì síbẹ̀ olóòtú so ẹ sì lè gbé ìgbésẹ̀ sẹ́yìn pé tó bá ti wà lágọ̀ọ́ ọlọ́pàá ẹ̀ mọ̀ sí ṣùgbọ́n nǹkan tí mo rò pé ó ń fa wàhálà ni mo ti kọ́kọ́ yẹn fún yẹn pé controversial issue ṣẹ́kẹ́ sẹ́ǹsì bíi pé àwọn àlẹ́jọ́ àwọn àsìmẹ́jọ́. pé ẹ̀yin tẹ́ ra lẹ̀ gan. bẹ́ẹ̀ sà tí mo ti ra lọ́wọ́ tọ́pẹ́. ṣé nínú ìgbà tí madam ra lẹ̀ plot méjì yẹn bẹ́ẹ̀ ẹ ti ẹ̀jọ́ lẹ́jẹ́ lọ sọ́dọ̀ madam yẹn fẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni nípa foundation tó ń wó yẹn. fẹ́ kọ́nà. fọ́ kọ́nà tó ń wó yẹn àwọn ọlọ́dìdì ń wó o torí ilẹ̀ tí wọ́n tà fún mi wọ́n ta ilẹ̀ 60 by. ẹni sọ̀rọ̀ ṣé ẹ wo ti wọn náà. mi ò wọlé wọn o. olótú. mi ò wọlé yín. olótú ẹ̀ débẹ̀. mi ò lọ síbẹ̀ kí n wọlé kankan. ṣé bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹ̀ ló ṣe fọ́kànnà papọ̀ tẹ́lẹ̀. mi ò àṣe fọ́kànnà kankan papọ̀ o àṣe fọ́kànnà kankan papọ̀. olótú ẹ̀ débẹ̀ mo ṣáà ti sọ sí mi báyìí. orí afẹ́fẹ́ ni mo wà yìí kò síbi téèyàn bá parọ́ Ọlọ́run máa ja. ẹni mi ò sọ Ọlọ́run làjọ ń sìn. bẹ́ẹ̀ ni Ọlọ́run làjọ ń sìn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ yín mi ò kó sí yín lẹ́nu. madam ẹ fẹ́ sọ̀rọ̀ kan yá mò ń gbọ́ yín. ìgbà tí mo mọ fọ́kànnà yẹn méjì alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe 50,000 ni mo fi ṣe àwọn náà wo wọ́n wó kan nísàlẹ̀ wọ́n wó kan lókè. ǹjẹ́ ẹ béèrè pé kí ni wọ́n ṣe wo. àwọn kọ́ ni mo pè ẹni tí mo ra ilẹ̀ lọ́wọ́ ẹ̀ ni mo pè. kí lẹ́nu yẹn sọ. ẹni yẹn wá síbẹ̀ ó lóun ti pè wọ́n ó ní ṣìfù lówó. ẹ ṣe béèrè lọ́wọ́ ẹni yẹn pé kí ló dé tó fi ń wò. mo béèrè náà lọ́wọ́ ẹ̀ kò sọ kankan ó ní kí n má ṣàwọ́rì. chief ìgbà tẹ́yìn náà wò sà. kí ló dé tẹ́ fi wò. torí pé ibi tá a jọ ṣe fọ́kànnà sí ó ti mú. ṣe fọ́kànnà síbẹ̀. olótú ẹ ṣáà rí tí wọn bá wo nǹkan. ọ̀dà chief ṣe bí. ẹni kí ló tẹ́ kí n wo. nígbà tí mo ra rẹ̀ lọ́wọ́ yẹn wọ́n kàn wọ́n tún plọ̀tù fún ẹ ti jẹ́wọ́ lẹ́ẹ̀kan pé mo gba ẹ̀kan náà ẹ̀ pé wọ́n ní kẹ́ sún sórí ètò tèmi mo dẹ̀ lé mi ò gbà ẹ wá lọ 40 nínú ilẹ̀ tèmi mo kàwé olótú mo dẹ̀ mọ kẹ́tí mo sọ ọ̀rọ̀ ilẹ̀ sísú máa tà lẹ́gàlè mi mo rẹ́dì mo dẹ̀ ní dọ́kúmẹ̀ntì mo mọ̀ pé mo fi báàkì ara mi ọ̀ ẹgẹ́ tí ń sìn ṣe é kó sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ yìí láàrin ìmọ̀tọ́pẹ́ ode station àparí ẹ̀ tààdọ̀ station wọn ni ṣẹ́gẹ́ tí ń sìn mo dẹ̀ gbà so lẹ́yìn pé ọ̀hún obìnrin lọ síbò mi ó mú lọ o kò mú lọ o olóòtú obìnrin ò sí mẹ́gbà tó sọ yẹ o ẹgẹ́ tí ẹ má make mistake o ṣẹ́gẹ́ tí ń sìn láàrin pé ṣẹ́gun ọ̀dọ̀ ti dé station so mo dẹ̀ gbà bẹ́ẹ̀ ti mali check mi ò mọ̀ kí mo fọ pé lóyìnbó ká lù yàn mo ti mọ̀ pé tí n bá sọ pé ó ń lu ọmọ mi tọ́pá yọjú ọ̀rọ̀ ilẹ̀ a lè dá jáde yorùbá tán ní ká parí ẹ̀ sílé mo dẹ̀ parí ẹ̀ sílé so bóyá tí wọ́n ṣe ń gbé mi sórí afẹ́fẹ́ yìí in fact mi ò ẹ̀jẹ̀ máa ń pèsè sá ìkọ́ inú ohun ọ̀tí mi. bàbá so mi ò gbórúkọ yẹn jẹ́ ìkànnì ìdòwú náà mo gbórúkọ mi. ẹjọ́ sàmì tí sọ̀rọ̀ yẹn tán o fọ́kànnà mi méjì náà wó. madam bẹ́ẹ̀ ni sà. ṣé fọ́kànnà ní ìṣòro báyìí àbí. kì í ṣe ilẹ̀ gangan báyìí ní ìṣòro. sórí ilẹ̀ tí ilẹ̀ tán tà fẹ́ ni. ilẹ̀ tó sún mi sí òun lẹ ṣe fẹ́ǹsì sí. ìwọ sún tó ń sún ẹ lórí ilẹ̀ tèmi. ilẹ̀ orí ilẹ̀ yẹn náà sún mi sí ilẹ̀ lẹ́sẹ̀. ìgbà tí wọ́n sọ ní ìgbà tí Mr. Ojo sọ pé ẹ̀sùn wúmà yìí sísàlẹ̀ ọjọ́ yẹ kí ló dé tẹ̀ ti sọ̀rọ̀ pé rárá orí ilẹ̀ mi ni. olóòtú wọn lu ọmọ mi lóko kì í sọ tọ́pẹ́ lórí ọmọ mi o. ó yẹ ká sọ̀rọ̀ níbẹ̀ yẹn pé ẹ lè gbà torí wọ́n tún lọ fún yín nílẹ̀ síbòmíì. olóòtú torí pé mi kàwé mo dẹ̀ make sure pé. àwa ò kàwé. yes mi ò lè sọ mi ò lè jẹ́ kí lóun pa lóko mo yẹ kí n kí lóun ti best thing mo lè ṣe pé ẹ jẹ́ kí n tí n bá tọ́pẹ́ tó talẹ̀ fún mi tí n bá arrest ẹ̀ olóòtú
tó pa lè expatiate. ó yẹ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. kí n sọ̀rọ̀ lóko. ó yẹ ká sọ̀rọ̀. tí ojú ẹ̀ tán lu ọmọ mi lóko. ó yẹ ká sọ̀rọ̀. ẹ̀yin nìkan kọ́ ló wà ń bẹ̀. ó dàbò tí kọ́. so sọ́dọ̀ kí wọ́n ṣe kó àpàrà ṣe ìwádìí sí ọ̀rọ̀ tí wọ́n mi pọ̀ jù ẹ lọ. bàbá ní gbólóhùn kan pẹ̀lú àlàyé ṣé lóòótọ́ lẹ́wọ̀ orí ilẹ̀ màdàmú tí wọ́n fún màdàmú. olóòtú ẹgbẹ́ mi dáadáa mo ní wúmà yìí ẹgẹ́ tèmi báyìí ni. mo ní bèrè ní káàdì ni. wọ́n sún sórí ilẹ̀ tèmi ó lọ sí ó yọ 40 tèmi 46 nílẹ̀ ó yọ 40 lórí ilẹ̀ tèmi. ta ló yọ. wọ́n lọ sí ó ṣe 4 corner. ṣe pé 4 corner tó máa. ta ló bá wọn yọ. mi ò mọ̀ mi ò sí bẹ́ẹ̀ lóòtú bàtà ti gbá ẹ̀rọ kan yẹn. màdàmú sọ pé wà ń bẹ̀jọ́ tí wọ́n fẹ́ yọ. ṣé ọjọ́ tó fẹ́ sọ ọjọ́ tó. ẹ sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀. ọjọ́ yẹn wọn sọ̀rọ̀ ni àwọn tó wọlé fún wa náà padà wọlé yẹn padà. ṣé lójú wọn náà wọ̀n. mi ò mọ̀ bóyá wọ́n wà ń bẹ̀ o. lọ́jọ́ tẹ́ ẹ padà débẹ̀ yẹn ṣé wọ́n wọ̀n lójú yín àbí ẹ kàn sọ lẹ́nu. wọ́n ti wọ́n síbẹ̀ tó fi igi dó ibi tilẹ̀ mi dé ìgbà tí mo tún máa padà débẹ̀ wọ́n tún ti yọ igi yẹn. ṣé kìí ṣe pé bóyá àríyànjiyàn kéékèèké kan wáyé tí bàbá ṣe wò pé wẹ̀ kóun sì fi ilẹ̀ náà. mi ò mọ kò sí ìgbà tó ti tọ́jú wọn yẹn. ó náà gba 1 plot lórí ilẹ̀ òun wọ́n náà 2 plot fún ẹ wọ́n 2 plot fún mi wọ́n wá sọ fún mi kémi ẹ̀yìn ìgbà tó ń gba 1 plot lórí tiẹ̀ wọ́n wá ní kó wọ́n extend lórí ilẹ̀ tèmi ńgbà tí mi kì í ṣe mọ́bù tí mo dà mọ́ tí mo mọ̀ kí tí mò ń sọ tí mo mọ̀ kí tí mò ń ṣe. nínú ẹ̀yin méjèèjì madam nínú ẹ̀yin méjèèjì ta ló ṣáájú débẹ̀ yẹn. mi ò parọ́ ẹni ọlọ́pàá lẹ ra bẹ̀ fún ẹni ẹ rà fún ọlọ́pàá nǹkan tẹ kọ́kọ́ sọ fún mi nígbà tó bá mi gbẹ́lẹ̀ tẹ wá bá mi nìyẹn o mo dẹ̀ pé tọ́pẹ́ ẹni kí n má wọ́rì. ọ̀dà mo bọ̀ madam ta ló wá gba mo ń bọ̀ sífù ẹni sùúrù mo ń gbọ́ yín bàbá. nǹkan tẹ sọ fún mi ni mo ń sọ o. madam ẹni sùúrù. ẹ máa gbọ́ ó náà 2 plot of land fóun mi ò sọ pé orílẹ̀ ètò náà ti wọ̀n fún mi báyìí mi ò sọ pé òjò talẹ̀ padà sílẹ̀. ẹ bọ̀ tẹ wá bá mi ẹ lọ́dọ̀ madam ẹni sùúrù ẹni sùúrù. mi ò sọ pé ọlọ́pàá ẹ máa gbọ́ ẹ gbọ́ mi dáadáa ni tẹ́gẹ́ tí ń sìn madam èmi tẹ bá rántí ẹ bẹ̀rù Ọlọ́run mo sọ fún yín lọ́jọ́ pé madam tẹ́bi náà wọ̀n fún ẹ tètè ṣiṣẹ́ lórí ilẹ̀ yín o gbogbo ilẹ̀ àdúgbò yìí tẹ́yìn bá ti ralẹ̀ wọ́n tètè máa ṣiṣẹ́ lórí ẹ̀yìn o ó lè jẹ́ mo fi jẹ̀bi yín o mi ò lè sọ. kí ló dé tí wọ́n ṣe tètè máa ṣiṣẹ́ lórí ẹ̀. olóṣù mi ò lè sọ. orí tí ń bá ralẹ̀ bẹ́ẹ̀ sà mo lè fogún ọdún ṣiṣẹ́ lórí ẹ̀. tó bá wù yín o. ẹ̀yin sọ pé wọ́n yìí ṣiṣẹ́ lórí ẹ̀ ṣé kankan ṣẹlẹ̀ ni. mo sọ kíní kan fún ilé ẹ̀kan olótú pé mi ò lè dá sí ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ tí bá mi máa ti sọ àlè sọ lórí afẹ́fẹ́ mi ò mọ̀ nípa ẹ̀. èmi náà ò mọ̀ níta yìí sọ lèmi fi béèrè lọ́wọ́ yín kẹ́ ní béèyàn báyìí ti débi kọ́yá sáré kúrò mẹ́ yóò sá nídìí. ọ̀dà chief lọ́rọ̀ kan ẹ ṣáájú màdàmú débẹ̀ yẹn ilẹ̀ plot ilẹ̀ méjì tẹ ní Mr. Tọ́pẹ́ tà fún yín ẹ ti rà á tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí màdàmú tó dé. olóṣù yọrọ wúmà yìí ló kọ́kọ́ ta 2 plot fún. ẹ máa gbọ́ wúmà yìí kò gẹ́ẹ̀tì ẹ̀ dáadáa ní báyìí èmi ti ra lẹ̀ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ èmi ti ra lẹ̀ dáadáa ń bẹ̀ yẹ sẹ́fà ẹ̀ so ẹ máa gbọ́ mi wọ́n yan 2 plot fún mo dẹ̀ ṣèwádìí sẹ́fà mo sọ fún mi pé family méjì ni tẹ́lẹ̀ tẹ́sí èmi ṣèwádìí dáadáa pé ẹjọ́ o èmi kìlá 4 corner ní 4 corner o ibi tí ní second side ibi tí wọ́n fẹ́ tà fún mi yìí sẹ́yìn ò tí ì ṣiṣẹ́ débẹ̀ wàhálà ni mo sá fún mi kìlá 4 corner bẹ́ẹ̀ bá 4 corner mi lọ báyìí ẹni tó jẹ́ bíi sọ̀víọ̀ tí wọ́n lọ́hùn ó ní òun tí ì gélẹ̀ débẹ̀ rà Tọ́pẹ́ I'm okay to buy this land from you and I pay. ẹ sanwó fún tálẹ́ sanwó fún. Tọ́pẹ́ tó bá ṣe pé mi ló kọ́ tó bá ṣe pé wọ́n. èlò lè ra plot lè méjì yẹn lọ́wọ́ tó. ó rà ní 200 nígbà yẹn. nígbà yẹn. bẹ́ẹ̀ mo sọ fún mi here's my something here. ṣé receipt nìyẹn. no transfer owó tẹ̀fínánṣẹ́ sí Tọ́pẹ́ lórí ọ̀rọ̀ owó ilẹ̀ yẹn nígbà yẹn. bí Tọ́pẹ́ ṣe ní kí n náà sanwó yẹn ni mo sì san. bó ṣe ní kẹ́ sanwó yẹn. ni mo sì san olùmọ̀ mi fẹ́ dárúkọ. orí ilẹ̀ yẹn wá ní wọ́n ti wá fún màdàmú. wọ́n ti gba tiẹ̀ wọ́n wá ẹ̀ kó sí lórí wọ́n ní kó mú lára tèmi mo ní mi ò gbà àwọn tó mo bá. ẹ sọ pé ẹ gbà. ọ̀dà màdàmú torí pé wọ́n lù mí lóko lọ́jọ́ yẹn tí mo competition ṣé mo ti mú sọ́ọ̀sì ẹ ṣàtìmọ́ ní mi ò gbà tán pa mí kú sóko àgbàlagbà ni mí wọ́n lu mo ti rán ọmọ mi báyìí wọ́n lu bàbá ẹ̀ lójú ẹ̀ wọ́n fẹ́ máa ẹgbẹ́ tí ń sìn so ọmọ ìwọ náà pé a kó ṣe bàbá wọn wọn kàn lù kì í sọ Tọ́pẹ́ o ẹ̀gbọ́n mi kì í Tọ́pẹ́ o lù o but mo wá mo ti àwọn kan pọ̀ ṣe é mọ̀ so mo wá wò pé the best thing ti máa ṣe ni pé let me get Tọ́pẹ́ arrested ẹni tó lu ọmọ mi yẹ màá mọ̀ ọ̀rọ̀ rẹ̀ àlejò jáde Tọ́pẹ́ why you stand land to me and say you want another person to encroach that land it is not possible. ọ̀dà madam. yes sir.
níbi tọ́rọ̀ dé dúró yìí bẹ́ẹ̀ ta ló wá gbalẹ̀ yín ta ló talẹ̀ fún yín ta ló gbalẹ̀ yín. Tọ́pẹ́ oníkòkò ló ta Tọ́pẹ́ Afẹ́ òun ló talẹ̀ fún mi. Tọ́pẹ́ Afẹ́. Bẹ́ẹ̀ ni. plot méjì ló tà fún yín. plot méjì ló tà fún mi. kí ló wá ṣe plot méjì yẹn. wọ́n ti gbà kan bẹ̀ tẹ́lẹ̀. ta ló gbà á. mi ò mọ bọ́ yẹn bẹ̀ mi ò mọ orúkọ ìgbà tí ó kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀ wípé ilẹ̀ mi rèé náà kí ló dé tí ẹ ṣe ń gbé fẹ́ lómi ẹni sùúrù ẹ ṣàdámi lóhùn bí ẹ ṣe bí Tọ́pẹ́ léèrè pé kí ló dé tẹ́ ẹ ṣe tún gba ilé lọ́wọ́ mi. mo sọ̀rọ̀. kí ni wọ́n sọ. ìgbà tí mo sọ̀rọ̀ gan tó jẹ́ pé mi àti Tọ́pẹ́ yẹn gan afẹ́ lè máa jà. kí ni wọ́n wá sọ. ó ní kí n ní sùúrù pé wọ́n máa sún mi sísàlẹ̀. ìgbà tí wọ́n máa sún yín sísàlẹ̀ ẹ béèrè pé ta ló ní ìsàlẹ̀ tó ń sún yín lọ. mi ò béèrè pé ta ló ní ìsàlẹ̀ torí kò sí foundation bẹ́ẹ̀ kò sí anything bẹ́ẹ̀. mo ti gbẹ́ kò gbẹ́ fẹ́ǹsì ẹ̀. baba kọ́rọ̀ lè yanjú ló ti foundation bẹ́ẹ̀ o. obìnrin gbẹ́ ó wà ń bẹ́ o tó ká futu plot tiẹ̀ ó wà ń bẹ́ o kò lè dì mọ́ o ó ti wà establish báyìí ó wà ẹ o gbogbo ẹ lóòtú tá a bá ti parí ètò ẹ bá di time ẹ jẹ́ àlọ́ kájọ lọ́wọ́ bẹ̀. kò sí foundation lórí ilẹ̀ ibi tán sún mi sí o. olóòtú foundation àkọ́kọ́ mo ti yá foundation tiẹ̀ mo ti yá fẹ́ǹsì tèmi ti yá. foundation mi gan tẹ̀ ń wọ́n gan yìí gan yá. print ẹ̀ ló kù máa dẹ̀ print ẹ̀ máa kó wá báyìí tẹ̀ ẹ̀ bá ráyè lọ tẹ̀bẹ̀tẹ̀ bá ráyè lọ síbẹ̀ ẹ lọ síbẹ̀ ẹ fojú tó. ọ̀dà bàbá. ẹni bá burúkọ mi jẹ́ ọlọ́run àbá tiẹ̀ jẹ́ o. bàbá ẹ mọ kò lè tó ìyún. bàbá inú mi dùn pé ẹ wá madam inú mi dùn pé ẹ wá kẹ́lẹ́ yanjú ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì. Mr. Tọ́pẹ́ ṣe bí madam ṣe bẹ́ẹ̀ ni Mr. Tọ́pẹ́ sọ pé. bẹ́ẹ̀ ni mo pè é ní. ẹ lè wá àwọn lè defend yín. bẹ́ẹ̀ mo ní bíi 3 weeks ago ni mo pè é pé èmi ò kì í lọ ọ̀dọ̀ ọlọ́pàá o pé ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa bá wa dá sí i ó wá níbi tí mo bá fẹ́ lọ kí n máa lọ páwọn ajáde sí mi. nǹkan tí Tọ́pẹ́ sọ fún mi nìyẹn o. a pè wọ́n lọ́sẹ̀ tó kọjá kí wọ́n yọjú àti ìrì wọn báyìí. Mr. Tọ́pẹ́ Afẹ́ ẹ̀yin lẹ́lẹ́ yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí bó o ló ṣe jẹ́ wọ́n lẹ̀ talẹ̀ kan ṣoṣo fún èèyàn méjì torí pẹ̀lú àlàyé yìí ni o bàbá láwọn ti ralẹ̀ plọ́ọ̀tì ilẹ̀ méjì lọ́wọ́ yín tẹ́lẹ̀ wọ́n láwọn ti ralẹ̀ lọ́wọ́ yín tẹ́lẹ̀ màdámù náà ní ọwọ́ yín làwọn ti ralẹ̀ wọ́n dẹ̀ ní ọwọ́ yín lówó ilẹ̀ tí wọ́n rà lọ́wọ́ lẹ̀ sí ní ìsìn àwọn méjèèjì tó ralẹ̀ lọ́wọ́ yín wọ́n ti wọnú ilẹ̀ ara wọn wọ́n lẹ́yìn màdámù lẹ́yìn ni ẹ sọ pé káwọn wọlé Chief Oníkòkó láwọn ò gbà bó ti yẹ kí màdámù sọ pé Chief Oníkòkó yẹ kó sọ̀rọ̀ lọ́jọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yẹn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹjá sí ojú òpó lẹ̀ káfà ìgbà yẹn bíi méjì mẹ́ta àwọn ọlọ́gbọ́n ńlá kàyé wà nílé tí wọ́n ń gbọ́ wa báyìí tí wọ́n lè bá wa dá sí i káwo àbẹ́ àti ṣe màdámù ẹ mú rìsíìtì yẹn wá o. hello. ẹ káàbọ̀ sórí ètò. Ahmed lókè láti Òkèné. láti Òkèné. láti Òkèné ní Kogi State. mò ń gbọ́ yín. ẹni kí Tọ́pẹ́ yẹn gọ́gọ́gọ́gọ́ tó talẹ̀ yẹn kó yọjú. kí Mr. Tọ́pẹ́ yọjú. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wà lọ́wọ́ ẹ̀. bó ti ta ilẹ̀ fún ẹ̀yàn méjì yẹn kó yọjú kó wá ṣàlàyé ẹ̀. ọ̀dà ẹ ṣé. ẹ káàbọ̀ sórí ètò. David Johnson látàdó. máa tí ó ta ilẹ̀ fáwọn méjèèjì yẹn tí ò bá sì yọjú káwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ jókòó báyìí kò sí bẹ́ẹ̀ ṣe lè rí ọ̀rọ̀ yẹn tẹ́. ẹnìyẹn gangan ni kó make sure kó má ba orúkọ fámìlì wọn jẹ́ àwọn tó bá jẹ́ fámìlì ẹ̀ tán jẹ́ èèyàn ẹ̀ tán jọ ń jẹ́ orúkọ kan náà tán gbọ́ kán dárúkọ ẹ̀ kán wá wẹ orúkọ ara wọn mọ́ nígbà ọ̀sẹ̀ nìyẹn máa ká ní ìdílé ti orúkọ ìdílé wọn. ọ̀dà ẹ ṣé tí ẹ pè wá wọlé. hello. hello sir. nígbà tí pè wá kí ló kọ yín. Michael ló pè sá. lẹ́pẹ̀ padà. ó sọ pé lẹ́ẹ̀kan pé kéèsì bàbá chiefu yẹn ó jẹ́ níwò kéèsì mọ́mì tó mú inú mi dùn ẹ máa ń sọ àwọn ẹ máa ń pèdè kan pé ẹni tó bá mú ẹ̀sùn wá nígbà mìíràn ó lè jẹ́ òun ló máa jẹ̀bi nígbà tó máa tún ti désàlẹ̀ kòkò so kéèsì màmá yẹn àwọn ló jẹ̀bi. ẹ ti lè sọ pé wọ́n jẹ̀bi o ilé ẹjọ́ lè sọ pé yẹn jẹ̀bi o. ó ní kí 40 feet lórí orílẹ̀ wa ní káńtà rẹ̀ kán máa sọ níbi tó pọ̀ sí kán máa sówó lórí ilẹ̀ so ṣífù ọ̀rọ̀ àjẹtọ̀ yín fún yín. àgbà ó ti ẹ ló ń bẹ tí pè wá kí ló kọ yín. sábẹ́sì ọ̀nà pé sọ. ẹ ṣe wéjì. sọ pé mo sọ ní ìgbésọ̀ pé máa Tọ́pẹ́ yẹn ó dà pé bẹ́ẹ̀ sì wá fún yẹtò ó dà fún fún ẹ̀kọ́ wà dídí ọ̀ tó bọ̀ wá dídí ọ̀. rárá o àti lè sọ yìí. sálẹ̀ ò gbọ́ lọ́sìkì ní abẹ́ ìpín lọ́sìkì ní àtúnṣe wa. bí a à ń gbọ́ yín. ọ̀dà.
kẹ́kọ̀ọ́ wá ṣàlàyé dẹ́nu ẹ̀. ẹ ṣeun hello Hello kábíyèsí ẹ kú yálẹ̀ tán. ẹ ṣeun ẹ jèrè. Ọ̀rọ̀ yìí báyìí ká tó orúkọ tèmi ní Adéyẹmọ Mọ̀rúf láti lókè ayédùn. ẹ ṣeun. Ó dìgbà tá a bá rẹni tó ta ilẹ̀ yìí fún wọn òun ni á ṣe àlàyé bí tọ̀tún àti tòsì bó ṣe jẹ́. ìgbà náà là á mọ̀rú ìdájọ́ tá a fẹ́ dá. ó dà ẹ ṣe hello bẹ́ẹ̀ tí pè wá kí ló kọ yín. kábíyèsí òkè ẹ káàbọ̀ ọ̀gbẹ́ni wálé látọ̀ lọ́sọ̀gbọ́n ni. à ń gbọ́ yín. Gẹ́gẹ́ bí nǹkan tí Mr. Adéyẹmọ Mọ̀rúf sọ yẹn a lè gbẹ́jọ́ pẹ̀lú ènìyàn kan náà ká àmọ́ nǹkan tá a máa sọ tó ẹni tó talẹ̀ tó bá wá bí ọjọ́ mẹ́jọ ìgbà ìlànà ọmọ àjọjọ tí àmọ́mọ́ dá wọn máa sọ̀nà wọn ní rere ẹgbẹ́ mi. ó dà hello ẹ káàbọ̀ sórí ètò. ṣeun anson ló ń fò láti gbígbára ọdún anson tó jẹ́ rí gọ́dún. à ń gbọ́ yín. ṣe rí nǹkan tó jẹ́ kí ọ̀rọ̀ ikú mọ bó ṣe mọ̀ yẹn kà ní wípé obìnrin lẹni tó ra ilẹ̀ yẹn tọ́pọ̀ yẹn dẹ̀ fẹ́ fi ìyà jẹ ìyá yẹn ni ṣe rí bàbá olóyè tó wà lọ́dọ̀ yín yẹn ọ̀rọ̀ ẹ̀kẹ́ àwòkẹ́ ní ò kò ní kankan so ẹni tọ́pọ̀ yẹn gan ni ẹ̀ máa tíra láti pé kó wá kó ṣàyè ara obìnrin yẹn náà kò lẹ́bi o yóò pè kó jóbìnrin tó bá jókùnrin ní fún láti máa pàtàkì ara wọn bẹ́ẹ̀ o. ọlọ́run ọjà rí ẹ ṣe tó adúpẹ́ mi tí abadé láòkó yìí madam ìrìn wá síkù torí agbúdọ̀ yanjú rẹ̀ Mr. Tọ́pẹ́ ti sọ wípé òun lè tẹ̀lé yín lọ sí anywhere tẹ́ bá lọ à ń fi àsìkò yìí pé Mr. Tọ́pẹ́ ẹ wọ́n jẹ́ káwùjọ dàrú àárín àwọn méjèèjì ò gbọdọ̀ bàjẹ́ náà ẹ̀yin ni ẹ sọ pé ẹni ilẹ̀ yẹn tí ẹ sì talẹ̀ fáwọn méjèèjì ẹ̀yin lẹ́lẹ́ wá ṣàlàyé tẹ́ ẹ bá wọn yanjú rẹ̀ kí ni tí a ṣe lórí ẹ̀ Mr. Tọ́pẹ́ wọ́n lè sọ pé kò síbi tí wọ́n gbé lọ tẹ́ ẹ̀ ní yọjú ààrẹ yín lónìí tó bá lérò pé tó bá di ní ọjọ́ mẹ́jọ ẹ̀yin gan lẹ́kọ̀ọ́kọ́ pè wá lẹ́kọ̀ọ́ débi mú mọ̀ pé àlàáfíà bàbá màmá yóò ní èròǹgbà burúkú sí yín o ìyá bàbá náà rí èèyàn wọn ní èròǹgbà burúkú sí yín ẹ mọ wọlé bàbá ẹ mọ mi kàn bàbá kò sẹ́ni tó bá ọkọ yín jẹ ẹyin sùúrù. èmi ló balẹ̀ ẹni tó bá kẹ́ àkókò sọ bẹ́ẹ̀. orí ilẹ̀ mi lẹ́wà o. òṣìkà lánàá. bàbá ara à ń ṣépè lórí ètò bàbá ẹ ní sùúrù bàbá ẹ ní sùúrù.